bọ́dá Lati ẹ máa kú ọdún ẹ kú ìyèdùn ẹ kú ọjọ́ mẹ́ta wọ́n ní ẹ̀ ṣe 6 years anniversary ẹ pẹ̀lẹ́ ẹ kú ìrọ̀jú ẹ wò ẹ jẹ́ apá gbogbo ẹ̀ tí mo yìn yín o bọ́dá Lati ṣe mọ̀ pé tẹ́lẹ̀ náà pàdípàdí ni wá mo yìn yín o ẹ̀ ń tíráyì o bọ́dá Lati akọ ọkùnrin ni yín ọlọ́run ẹ gbàgbé ojú lásán ò ṣeé ṣe wèrè la fi ń wo wèrè tí Ṣọlá pé bá rí báyìí lọ́nláìn imagine bó ṣe máa rí nínú ilé tí Ṣọlá pé bá rí báyìí ní online imagine bó ṣe máa rí nínú ilé bó ṣe máa fi nọ́mọ́ bọ́dá Lati ẹ try ọlọ́run ẹ kú gbìyànjú ẹ kú ọmọkùnrin ṣe akọ ìrọ́jú lẹ́ni torí tó bá jẹ́ ẹlòmíì obìnrin kan tí ò ṣe tó yẹn ẹ̀ṣẹ̀ náà fi tú gbogbo eyín ẹ̀ tú gbogbo ojú ẹ̀ tú gbogbo fùrọ̀ ẹ̀ ẹ try o ẹ try ẹ kú iṣẹ́ ṣẹ́ Ọlọ́run tó fún yín sùúrù ó máa fún yín títí láéláé sùúrù ni mo tó ọrọ̀ lọ́dọ̀ Ọlọ́run fún yín sùúrù ẹ wo another thing tí mo tẹ̀ fẹ́ sọ fún yín ẹ má lọ wo show ọba ńlá yẹn o bọ́dá Lati ní gbogbo nǹkan tẹ́ bá ṣe show tọba ńlá ṣe fún yín ẹ má yà ń bẹ́ o kò dáa rárá ọ̀rọ̀ burúkú wà lẹ́nu wíwá yẹn ẹ gbàgbé wọ́n ní ṣọ́kọ nìyẹn wọ́n ní Agbegilere èmi wá fẹ́ bèèrè lọ́wọ́ ọba ńlá pé mọ́mì ṣé mọ̀ pé ẹ̀yin ti bá wọn travel ẹ̀ ti wọnú ilé wọn ẹ ti mọ bó ṣe rí ṣé bọ́dà Lati tún gbẹ́gilére ni because I don't understand engineer làwọn bọ́dà Lati sí bẹ́ẹ̀ ni ṣe rí àwọn kan wà tó jẹ́ pé engineer tó ṣe àmútọ́run wá ni wọn ò ní ìdàtí law school wọ́n ti mú wá látọ̀run talent ní engineer. bọ̀ ìṣòro tèmi ní ni pé ìgbà wo ni wọ́n tún gbaṣẹ́ kàn máa gbẹ́gilére mọ́ ṣe understand ìgbà wo ni wọ́n tún múṣẹ́ yẹn mọ́ èmi ò mọ̀ ṣe mọ̀ pé ọba ńlá rí wọn tán èmi ò dénú ilé wọn tọ́ba alábà sọ pé bí eléyìí ni bọ́dá Lati ẹ má jiyàn bọ́dá Lati kúkú lè máa gbẹ́gilére kọ́ máa ṣàwọn èrè kéékèèké yẹn kọ́ máa tà ní truth market kò sí nǹkan bọ́dá gbogbo lòwò ní máa yẹn ẹ rò pé lásán ló ń pèèyàn ní trillionaire wọ́n ní trillionaire ní bọ́dá ẹ gbàgbé social media o ẹ gbàgbé social media trillionaire ṣe mọ̀ nǹkan tó ń pè bẹ́ẹ̀ ní bọ́dá Lati kò sẹ́lẹ́gbẹ́ kò séyàn tó lówó tó ẹ gbàgbé ìbú owó bàbá Florida ṣẹ́rò lásán lẹ pé ni ẹ má lọ yiri ẹ̀ wò ìbú owó bàbá Florida ẹ wo bọ́dá Lati èmi tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ pé ṣẹ̀dẹ̀ mọ́ pé nísìnyí tí àǹtí ò ṣe kìnìún tó yẹ pé ráìsì náà bù níjọ́ anniversary ṣé ẹ̀yin àti ẹ̀ lè ro tọ́lọ́run mọ́ lára kẹ́ ẹ pa chaati kẹ́ ẹ pa rédíò ẹ kọ́kọ́ pa rédíò yẹn kẹ́ tó pa chaati ẹ pa rédíò yẹn àbí kẹ́ ẹ lọ jù sómi ẹ rọmi kínú báf kẹ́ ẹ jù sí ṣé ẹ̀yin àti ẹ̀ lè gbé lọ vacation tó bá kọ̀ tó kọ rẹ̀ sórí social media kẹ́yìn tí ẹ̀ ṣó pé ókè o kétí ẹ̀ gbìyànjú ajé lára ẹ̀ tẹ́fẹ́dẹ̀ rí pé ọ̀rọ̀ ẹ̀ kò ń ṣe vacation ìṣòro ẹ gbé lọ sí psychiatric hospital ó ní cardiac implantation ẹ gbé lọ sí psychiatric hospital kétí ẹ̀ gbìyànjú pé 6 years anniversary yìí o nǹkan báyìí lẹ ṣe láyé ọmọbìnrin gbogbo ayé ló máa sọ pé ìyá ẹ̀gan lọ́rùn gan máa dúpẹ́ lọ́wọ́ yín I swear torí téèyàn bá ti lè stall tó jẹ́ pé ó sùn ó fẹ́ lè sọ pé ìgbà tí ìyá ẹ̀ ní oyún ẹ̀ Ìyábọ̀ wà ń bẹ̀ torí you base everything ilé ayé ẹ̀ on Ìyábọ̀ Òjó ìgbà ogun ló mọ̀ Ìyábọ̀ you base everything nílé ayé ẹ̀ on Ìyábọ̀ Òjó kó tó sọ anything Ìyábọ̀ Òjó kó tó sọ anything Ìyábọ̀ Òjó ẹ gbìyànjú ajé lára ọmọbìnrin bọ́dá Lati mo mọ̀ pé ẹ lè ṣe ẹ̀yin lẹ tó bẹ́ẹ̀
wọ́n nítorí ẹpọ̀n náà ṣe fẹ́ yín. Ẹpọ̀n gan-an wọn ní ìdàtí sọ fún yàn pé kò gbádùn ẹpọ̀n. Tó bá ń gbádùn ẹpọ̀n ni àní máa rí bẹ́ẹ̀ yẹn. Ẹ má wo ẹ gbàgbé gbogbo nǹkan anybody ń sọ. Ṣé ti understand? Iṣu ẹni ló ń tọwọ́ ẹni bẹ́pò bọ́dà Lati. Ẹ ti ẹ̀ kẹ́ má tẹ̀ ṣe anything ẹ gbé hìá báyìí kẹ́ bọ́ńdù ẹ̀ kẹ́ ẹ so mọ́lẹ̀ o tó yẹ bá so ó tún máa já ni o. Kẹ́ gbé lọ ibi tó ti ń yẹ ọpọlọ wò because something is wrong with this woman. Ìgbà tẹ́ ẹ ṣe 5 years anniversary Ìyábọ̀ Òjó ló kọ write up ẹ tún ti ṣe 6 years Ìyábọ̀ Òjó ló tún kọ write up. Ṣé tí ọmọ yín náà bá dàgbà ṣorúkọ Ìyábọ̀ ló tún máa dá ní bọ̀dá Lati? Bọ̀dá Lati dín kí ẹ tẹ ká. Ṣé orúkọ Ìyábọ̀ lọmọ ọmọ yẹn ti ń dàgbà bọ̀dá Lati ẹ jọ náà. Ọmọ yẹn ti ń dàgbà. Tóun ò bá lọ́pọlọ wọ́n ní ọkọ àti ìyàwó ò lè sùn kọ́kọ́ rí síbì kan. Ṣèbẹ́yìn ní ẹ̀yin ò ṣáàkì nǹkan tá a fi rò pé ẹ̀yin náà tiẹ̀ tún ní díẹ̀ ní pé ẹ̀yin ò tiẹ̀ kì í tan live chat kẹ́ wá máa rojọ́. Lẹ́yìn kẹ́ máa ṣubú sí kọ́tà kẹ́ máa ṣubú sí toilet mọ̀wàfọ̀ ní wà ní. Wèrè yín ò tí ì wọ̀ yín lára débi pé ẹ máa tan live chat 5 hours 12 hours lójoojúmọ́ ẹ máa rojọ́. Aṣáàṣì mọ̀ pé ẹ̀yin tẹ̀sí san díẹ̀. Àwọn ibi tó kù sí ni àwọn ibi tẹ́ ẹ̀ lè múlé dúró ẹ kì í ṣọkọ ọkọ ni yín àwọn ọbẹ̀ yẹn bọ̀ tó bá tẹ̀lé pé ẹyọ ọkùnrin kẹ́ ẹ gba kínní ìlẹ́nu ẹ̀ bọ̀dá Lati you can do it. Ẹ̀yin kọ́ lẹ sá kúrò nǹkan tó yóò bá yín lẹ́rù tẹ́ fi sá kúrò ọ̀dọ̀ ìyàwó yín tẹ́ wá fi fẹ́ ọmọbìnrin tẹ́ tún tẹ̀lé lọ rẹ́gísítírì bọ̀dá Lati ó yẹ kẹ́ ẹ lè ṣe nǹkan bẹ́yẹn. Wèrè làwọn aráàta ń pè àtàrà alẹ́ àtàrà àtà ló ti ń pè ìyàwó ní wèrè sí torí ìwà wèrè ló ń wú. Ọ̀rọ̀ tí ò kàn ó máa dá sí. Wọn ò pé sí o tẹ́lẹ̀ ọ̀rọ̀ fámìlì òun ló fẹ́ wá ṣe ọ̀rọ̀ fámìlì òun ló fẹ́ wá ṣe nísìn kì í ṣe fámìlì mọ́. Ẹ̀pọ̀n bọ̀dá Lati náà gbé jáde ẹ̀pọ̀n òkú bọ̀dá Lati náà gbé jáde nísìn kì í ṣòkú yín mọ́. Tó bá tẹ̀ jẹ́ nǹkan ẹyọ kan enough ó yẹ kẹ́ ẹ lè sọ pé enough kí ọmọbìnrin dẹ̀ sọ pé ok ọkọ mi ti sọ pé ó ti tó náà nìyẹn. Àbí ṣé bọ̀dá Lati ni gist lover ni because I don't understand. Torí ibi tó ti rojọ́ náà ó tún ti fi ẹjọ́ ó tún ti fi báyé má yẹn jẹ́. Àwọn tó bá rí ìgbà tí Lizzy ti pe bọ̀dá Lati ní billionaire tí bọ̀dá Lati bá dé agbo àwọn onípàràgà òun náà máa sọ kó máa sọ owó ọtí tó bá mu. Wọn ò dẹ̀ mọ̀ pé kára kó ló bọ́ ní kò sí nǹkan kan náírà tó yọ kò ní. Lẹ́yìn tó bá ti fi 1000 sí lápò kó máa lọ. Ó ti fi ẹnu táwọn bandits bá lọ gbé bọ̀dá Lati for example ṣe wọ́n máa rò pé owó wà lọ́wọ́ ẹ̀ ni torí wọ́n ti rojọ́ pé trillionaire ni. wọ́n á lu ṣíọ̀sì máa yẹn lára. Táwọn àwọn tó ń gbéyàn kan lọ gbé bọ̀dá Lati pé ṣe bí ìyàwó ẹ̀ ló sọ pé this man is richer than any man in Nollywood. Ìyàwó yín ti rojọ́ ó ti fi ẹjọ́ ó ti fi bà tiyín jẹ́. Kẹ́ẹ̀tì ẹ̀ gbé kẹ́ẹ̀ sọ pé òkè ọdún yìí o anniversary wa o birthday wa o àbí ọdún yìí o fi social media lẹ́ o they are focused on our life because it's so obvious you are not focused. It's so obvious. Ṣé kí ni ọmọbìnrin yìí sọ fún yín pé òun ní ìdùnnà? Àbí kí ló sọnù? Torí ó máa ní nǹkan kan tó bàjẹ́ nínú márèèjì yẹn tó fi kọ́rọ̀ ẹ̀ sórí social media kì í ṣe ọ̀rọ̀ Ìyábọ̀ o. Ó máa ní nǹkan tó bàjẹ́ nínú ìgbéyàwó tẹ́ ẹ bá ṣe yẹn tẹ́ bá dẹ̀ mọ̀ pé torí pé ó wà pẹ̀lú yín
ni òfin nísinmi ẹ̀yin ò dẹ̀ kúrò lọ́dọ̀ ẹ̀ kódà á lè nísinmi. because bọ́dà Lati gbogbo nǹkan tí Lizzy ń ṣe yìí ṣe é gbàdúrà lórí àwọn ọmọ yín obìnrin ni bọ́dà Lati wípé ọjọ́ kan òun tó bá ti marry ó máa tan live chat wọ́n máa rojọ́ àwọn ayé máa pè wọ́n wèrè àwọn ọmọ yín tẹ́ ẹ gbé tí kọ́ máa lọ máa tọrọ jẹ lọ́dọ̀ Lizzy kọ́ máa sìngbà bàbá sìngbà ọmọ sìngbà ìran mẹ́ta ò gbọ́dọ̀ tó ṣì ìran mẹ́ta ló ń sìngbà lọ́dọ̀ Lizzy yẹn. ṣé kó wá jíjọ́ kọ̀ọ̀kan wá marry wọ́n máa wà ní fọkànbalẹ̀ káwọn náà bẹ̀rẹ̀ sí kígbe Ìyábọ̀ Òjó. Either you like it or not, Lizzy is rubbing off negatively on those children there àti Florida àti gbogbo wọn negatively. Number one, ìwọ tó ń sọ pé rántí ọjọ́ tó mú lẹ̀ fún ẹ pé àwọn ọmọ ọ̀dọ́ wọn bí wọn dá kọ́ máa ti wẹ̀ kọ́ máa lo oró lọ́ọ̀nù pé tó bá rí wọn wọ́n máa láwọn a máa ń rà Àríkẹ́ àbí kí lórúkọ yẹn a máa rà Àríkẹ́. ìwọ tó sọ pé wọn bí wọn dá kọ́ máa wẹ̀ ìwọ kọ́ ló ń sọ fún wa pé ò kì í wẹ̀ fọjọ́ mẹ́ta wípé ò rán oró lọ́wọ́ tó máa wọṣọ kan fọjọ́ like 7 days torí pé ò rán oró lọ́wọ́ ìwọ ló dẹ̀ sọ pé àwọn kan wọn bí wọn dá pé ó ní ìmọ́tótó èèyàn tó bá ti rí ẹ gan pẹ̀lú bí skin ẹ ṣe rí yẹn it's so obvious wípé you are not clean ó ṣe show 5 hours ó dìde kó tọ̀ kó clean up kó mọ́mí kó freshen up kó ṣe báwo ni orú ò kì í mú ẹni ẹjọ́ ò kì í sú ẹni àṣẹwọ́n Facebook kọ́ ló ti ń ṣe show ni èlò ló ń sọ ní Facebook ó ṣe kúkú turn ẹ̀ to stream tó yẹ pé keeping up with Lizzy kó kúkú máa stream ẹ̀ káàkó àmọ̀pọ̀ ti ya wèrè ibi tó o ti ṣe live video dé ọkọ ẹ mú mọtí yó ó lọ ṣubú sínú toilet lórí live video live yẹn ó ti wá it's like your ṣe ló dàbẹ̀ pé until tó o bá ti come live ayé ò tí ì dáńjọ́ yẹn if you are so busy ìdí rádaràdá kọ́ náà máa ti báyìí wo àwọn tó ń ṣépè fún tó ń sọ pé kinní kan wò wọ́n bó ṣe ń ṣiṣẹ́ wọn tó dẹ̀ ń progress nínú iṣẹ́ wọn. ẹ̀yin èèyàn memory of you is still showing on First Priest TV and ibi tó jókòó sí nìyẹn tó ń bẹ̀rẹ̀ Return of Arinzo tó ń premiere ẹ̀ tó ń release ẹ̀ wọ́n tún ti bẹ̀rẹ̀ memory of you ibi tó jókòó sí nìyẹn tí gbogbo ẹ̀dẹ̀ ń kọjá lọ mọ́ ẹ lára táwọn èèyàn ó rí ṣe tó ń là tó ń lu ìwọ ń sọ pé Ìyábọ̀ wípé ṣé wíìgì ló ń polówó at her age ó influence wọn èwo ni wọ́n rí gbogbo àwọn aṣọ òṣì tó máa ń kójọ yẹn tó ń lẹ stone mọ́ yẹn ó ń dà báyìí ìwọ tó rí nǹkan ṣe kankan ò rí nǹkan ṣe ìwọ ló ń sọ pé yàn kọ kókò gbé wíìgì sórí kan fún ní millions ṣọlá pé kó gbé wíìgì sórí kan fún ní ilẹ̀ tó ń tàdà báyìí tún dé physical location àbí ilẹ̀ vintage tẹ́ ń tà kò tún ní physical location California kò ṣeé dé mọ́ vintage kò ní physical location orí bẹ́ẹ̀dì báyìí lẹ ti ń kígbe vintage ọlọ́run o ìyá ọmọdé yìí dáa orí bẹ́ẹ̀dì no store no house no land no property nothing ṣọlá pé ìwọ ló ń sọ pé Ìyábọ̀ ṣé wíìgì ló yẹ kó máa polówó èwo ni èwo náà pè ẹ fún èwo náà pè àwọn ò ní rí wíìgì àwa á rí wíìgì àpolówó èwo náà pè kó gba millions ìwọ́dẹ̀rẹ̀ ojú kan ló ti bọ́dá Lati kẹ́rí ọ̀rọ̀ mi ẹ̀yin ló bá wí ẹ lọ mú ìyàwó yín so torí bó ṣe máa ṣe gángangan kò kì í reduce o ṣe mọ̀ pé kì í ṣe bó ṣe bẹ̀rẹ̀ lélẹ̀ tó sọ gbogbo nǹkan nù kì í ṣe bó ṣe bẹ̀rẹ̀ lélẹ̀ náà
She lost everything. She lost everything. Ẹ wá wọ́n sì. Gbogbo nǹkan tẹ́ ẹ gbójúlé. Ṣèbí torí nǹkan tẹ́ ẹ gbójúlé lẹ ṣe lọ síbẹ̀. Gbogbo ẹ̀ ló má ti sọnù tán báyìí lójú ẹ̀mí. Wíìlì yín wà bọ́dá láti. Kò máa sí wíìlì mọ́. Bọ́dá láti. Wíìlì tẹ́ ẹ gbójúlé kò máa sí mọ́. Ok. Ẹ kú oríire o. Àṣẹ ìṣàmọ̀dún o. Àbí ẹ̀yin náà ní ẹ kọ́ ìyàwó. Ẹ kú oríire o. Congratulations o.